Ẹ káàbọ̀ padà sórí ètò ojúkojú. Àwọn àlejò mi àtàwọn aráalé gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé a lè parí ẹ̀ ní sáà yìí. Ó dá mo ti gbọ́. Ẹ jẹ́ ń ka àtẹ̀jíṣẹ́ ẹ̀yin tí ẹ dúró dè mí lójú ewé Facebook. Ó dà máa padà wá kà. Ohun tá a gbéyẹ̀wò fún ẹ̀yin tó bá pẹ́ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni pé ǹjẹ́ ìfẹ́ ṣe é pín? Ẹ ti ń gbọ́ àwọn àlejò méjì tó tún ti bára wọn fà níbi táwọn méjì ṣẹ́tù ti gbọ́ báyìí. Kò tiẹ̀ ṣe é pín rárá. Kò ṣe é pín rárá lábẹ́ bó ti wù kó mọ́. Lábẹ́ bó ti wù kó mọ́. Kò ṣe é pín. Oríṣi ìfẹ́ ni wọ́n wà tó sáà oríṣi ìfẹ́ mẹ́rin ló wà. Ẹ fi ìfẹ́ ó dà ẹ̀yin aráalé ẹ̀wọ̀n pàtidé láti ẹ̀ka ìyàrá ìròyìn wa láàrin ìṣẹ́jú belenja èyí tẹ́ ò pẹ́ kí ló dé ìgbà táyìn fẹ́ dá sí ọ̀dà torí la ṣe ní ká padà wá láàrin ìṣẹ́jú belenja yẹn ni ìṣẹ́jú belenja náà ni 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009. Hello sir. Yeye oge ẹ kúrò lẹ́ o. Ẹ máa kúrò lẹ́ sà. Ẹ kú ètò. Ọlọ́run ló ń tó. Ẹ lẹ́ náà mà. Yes sir. Ìyá ikọ́ tí mo rí nínú ọ̀rọ̀ yẹn ni pé ìfẹ́ ò sí pín o. Ẹ ṣeun bàbá mi. Ẹ kú ohun. Ìfẹ́ ò sí pín rárá. Ọpọlọ yín ò ní yòrò. Kì í ṣe pé èèyàn kì í nífẹ̀ẹ́ ẹlòmíì. Àmọ́ ìfẹ́ yẹn ó máa yàtọ̀ sí street love. First love yẹn ó máa dàbí ẹni tó nífẹ̀ẹ́ bóyá ìyàwó ilé ẹ̀ àbí àlè ẹ̀ níta àbí ìyá èèyàn tẹ̀lé nífẹ̀ẹ́ ìyá èèyàn ó ní tẹ́tìyàn nífẹ̀ẹ́ ìyá èèyàn dà ìyàwó èèyàn náà àbí ọmọ èèyàn àmọ́ ìfẹ́ èèyàn lè pín ìfẹ́ one will higher bigger than one so èèyàn tí ó bá nífẹ̀ẹ́ yẹn ó ní ìfẹ́ máa pọ̀ lọ́kàn yàn jù eléyìí tó kù. Ẹ má fọ̀rọ̀ sí wọn lẹ́nu kò ṣeé pín mo tán fi wọlé nìyẹn wọ́n nífẹ̀ẹ́ ò ṣeé pín. Ẹ jẹ́ káwọn ará lé lòun ẹ̀jọ̀. Hello. Ẹ bá wa tún ẹ lè pè wá padà. Tí kan bá pọ̀ jù kan lọ ó pin náà nìyẹn. Kò ṣeé pín. Ẹ lè sọ pé kò láàrin. Ohun tán fi wọlé yẹn. Yes ma. Ẹ kú ètò. Ọlọ́run ló ń tó. Orúkọ mi ni Ọpẹ́yẹmí láti Òbíjọ. À ń gbọ́ yín mà. Ìfẹ́ ò ṣe é pín o. Ẹ ṣeun ìyá mi ọpọlọ yín ò ní yòrò. Ìdí. Ẹ ṣe rárá. Ó ti yé yín. Bẹ́ẹ̀ ni. Àdáyé lọ o. Ẹ ṣeun gan mà. Ẹ ṣeun. Hello. Hello. Hello ma o. Hello ma, ẹ ra mẹ́pẹ̀tò ma. Yes ma. Ọlọ́run á máa fún yín ṣe o. Ìfẹ́ ò ṣe é pín o. Ẹ ṣeun ìyá mi ọpọlọ yín ò ní yòrò. Ìfẹ́ tí wọ́n pín tán, àwọn ìfẹ́ tán pín yẹn ìfẹ́ fẹ́ẹ̀kì ni kò ń ṣe ìfẹ́ òṣèlú. Ẹ ṣe gan ẹ ṣeun ìfẹ́ gbàǹjo ìfẹ́ àfọ̀àní. Ẹ ṣeun gan ma. Àlóríṣi ìfẹ́ mẹ́rin ló wà. Ìfẹ́ ò ṣeé pín. Yes ma. Ìfẹ́ ò ṣe é pín o. Ẹ ṣeun ìyá mi ẹ kú ohun. Oríṣi ìfẹ́ mẹ́rin ló wà. Ìfẹ́ ò ṣe é pín o ní alẹ́. Kò lè nífẹ̀ẹ́ tó bí ìyàwó bí ẹ̀ tó rò pé tó ti tẹ̀jọ́ ní. Bọ̀ ó nífẹ̀ẹ́. Kò kú sí. Ó láìkí ẹ ni ó láìkí ẹ. Hello. Kò nífẹ̀ẹ́. Ẹ mọ̀ pé. Hello. Ó máa ń gbé kan pọ̀ jù kan lọ. Hello, ẹ kọ́ lẹ́ wà. Ẹ máa kúrò lẹ́sà. Ìfẹ́ ò ṣe é pín o. Ẹ ṣeun brọ́dà mi. Kò ṣeé pín rárá àbí kò ṣeé pín dọ́gbadọ́gba. Rárá kò ṣe é pín o. Ẹ ṣeun ẹ ṣe gan jàre ẹ kú ohun ọpọlọ yín ò ní yòrò. Àmì wà. No, ẹgẹ́ ti. Wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ ìfẹ́ ò ṣe é pín. Ẹ jẹ́ ń gba last. Hello. Yes sir. Ẹ kálẹ́ mọ̀. Ẹ kúrò lẹ́sà. Obìnrin ló ń sọ̀rọ̀ mọ̀. Yes ma. Ẹ káàbọ̀ sórí ètò ma. Yes ma. Orúkọ mi ni Ìyá Adékọ̀yà. Yes ma. Ń gbọ́ yín mà. Jésìnà. Kí la wí?
ẹ ṣeun. ẹ ṣeun gan ma. Ẹ̀ẹ́dẹ̀ ní fẹ́ parọ́ ti yín. ní ayé àtijọ́. Ẹ̀ẹ́dẹ̀ ní fẹ́ parọ́. Ìfẹ́ ò ṣe é pín. ìfẹ́ yẹn balance. Ìfẹ́ ò ṣe kò balance. a lè sọ pé àpèjọ wọ́n ní ìdìgbà tiwa. ọlọ́mi láti orí Facebook ẹ̀yin náà ní love is on share. Rébù. Rébù ẹ pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fún. Mo pàtẹ́wọ́ fún yín àti àwọn míì tí mi ò ní lè kà. Ẹ wo ẹ má bínú pé mi ní láǹfààní àti gbé ìpè kankan mọ́ lóòdà wọ́n ní kí n gbé ẹyọ kan kí n máa sá lọ. Hello. Ẹ kúrò lẹ́ máa o. Yes ma ń gbọ́ yín mà. Ìfẹ́ ṣe é pín torí àwọn ọkọ̀ wa ń pín fún àjò. Ìfẹ́ ṣe é pín. Ọ̀nà mélòó lẹ pín sí mà? Wọ́n pín fún àlè, wọ́n pín káàkiri ìgboro ìfẹ́ ó ṣe é pín mà. Ẹ ṣe mà. Ìfẹ́ ò ṣe sọ bẹ́ẹ̀ ní àmà o. Ẹ ṣe mà. Ẹ wo ayé àtijọ́. bẹ́ẹ̀ ni mo gbọ́ ti yín sà. ní ayé àtijọ́ àwọn bàbá wa wọ́n pín níbi iṣẹ́ ni nínú ohun gbogbo ni wọ́n ní ìfẹ́ sí ohun gbogbo ó kárí. Wọ́n ẹnìkan wá sọ ẹnìkan lára àwọn ọkọ làwa ti sọ̀rọ̀ pé bí ìfẹ́ ti sọnù bóyá kò wá sí gbogbo tó bá ti wà. Ara injustice táwọn àjìjàgbara dìde fún láti jẹ́. Ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa wa tó kó wọn jọ wọn ò nífẹ̀ẹ́ wọn wọ́n nídìí àwọn instrument tó máa lò lóko ni wọn ò nífẹ̀ẹ́ wọn wọ́n nídìí àwọn obìnrin tó máa kó lọ sóko tí wọ́n bá ń tẹ̀fọ́ kíkọ́ bójú tó ko ewédú kíkọ́ bójú tó ẹ̀gẹ́ you don't call that love yìí ò ń ṣèfẹ́. they were using them àwọn ọkùnrin yẹn ń lò wọ́n ni wọ́n ń lò wọ́n. ìgbà yẹn kò sí ẹ ṣe báyìí ẹ ṣe àmọ́rípò wà lára yín ìfẹ́ ṣe pé wọn. ẹ̀mọ́rípò wà lára yín ẹ jẹ́wọ́ orí èèyàn tẹ ẹ jẹ́ ẹ jẹ́wọ́ ọ̀dà ẹni sùúrù fún ẹ ṣeun gan ẹ ṣeun atọ́kùn ẹ ṣeun gan ẹ̀yin náà jẹ́wọ́ pa jìjàngbara ní bẹ́ẹ̀ ẹ follow on Facebook continue sharing this thing I'm continue. You can continue sharing the program but don't share love love is unshareable. Love is unshareable. Love is a beautiful thing. It's beautiful. Love should radiate. Ó máa radiate. Ó máa cover everything. Love make everything stand. Love àìsífẹ́ ló fa gbogbo ohun tí wọ́n ti sọ. How can you love 4-5 women at a time? How can you love 5-4 people equally? It's unshareable. Hello. It's not a substance. Yes sir. Ó ṣe pé ó lè máa ṣẹ́ni. Ọlọ́run ló tó. Orúkọ mi Adéjọkẹ́ láti Àtẹ̀kẹ́. À ń gbọ́ yẹn bá mi ṣe pápápá. Ẹ wò ayé òde òní iṣẹ́ òṣèré tí odò láyé àwọn bàbá wa báyìí. Ẹ ṣeun ìyá mi ẹ kú o. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn ayé òde òní ẹ sọ bí o ṣe pín bó ti ṣe pín nígbà kan. That's where we are going. Wọ́n ní máa fẹ́yàwó mẹ́rin mọ́. Wọ́n ní máa fẹ́yàwó púpọ̀. Ìyá wa wọn ò fẹ́ràn wọn ń lò wọ́n fún iṣẹ́ oko yìí wọ́n ń lò wọ́n fún procreation ni. Lórí mi ká dé ẹ̀ẹ́dẹ̀ ìṣèkọ́ tó lóyún. ẹjọ 1 minute ẹ wo ẹ jẹ́ ká ẹgbẹ́ mi sí gbòǹgbòǹ gbà ẹ jẹ́ ká yanjú ẹ̀ dáadáa kó lè yé wa pé ìdí tó nǹkan tó fà á táyé fi rí bó ṣe rí nìyẹn nítorí pé a ò gbà láti pé ká pín ìfẹ́ bí wọ́n ṣe pín gbà yẹn kì í ṣe pé wọ́n lò ẹ má jẹ́ ká mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí are you living in the past or in the present. we cannot enjoy the present without the past we don't refer to the past. ìfẹ́ ò ṣe é pín ìfẹ́ ò ṣe é pín kò ṣe nǹkan tó ṣe é pín ó bá ṣe é pín ó di substance nìyẹn tẹ́ fẹ́ yọ dèríkà àdágolo tì í. ẹ̀yin méjèèjì ẹ ṣe gidigidi gan lórí bí ìgbà la máa fi àdàgbà ètò ojúkojú tòní la máa fi rọ̀ sí nínú ohun tá à ń sọ ni wípé ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa bó ti tọ́ àti bó ṣe kí ni àti bó ti yẹ. kó má ṣe pínpín bẹ́ẹ̀. ká nífẹ̀ẹ́ ara wa gbogbo ara wa atọ́kùn èdè ìyá wa Ọbáyọmí ká fẹ́ ara wa. ẹlẹ́gbẹ́ kejì mi yìí ó fẹ́ mú bàtà wọ fújì nù kò dẹ̀ ṣeé ṣe bẹ́ẹ̀. ìlú ní méjèèjì ó dẹ̀ ṣe lẹ́jà ṣe báyìí ilé tó lọ. ìlú ní méjèèjì àti fújì ìlú ní. ẹ ṣeun gan ewu tá à ń gbàgbé láti sọ fún ara lẹ́ni pé ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ra bó ti ṣe tó àti bó ti ṣe kí ni bó ti ṣe yẹ ìfẹ́ là kó já òfin
ìyá wa a máa ń ṣe kọ̀ọ̀kan lórí ètò mọ́rípẹ́ ẹ ti ń dìde mọ́ra yín àwọn ará ilé gánwò ìgbà ṣe ń dira yín lọ́wọ́ ní sùúrù kẹ́mi sọ̀rọ̀ ó dà ẹ ṣe báyìí. mo ti jẹ́ kó yé wọn. mo mọ̀ èmi náà mọ̀ bẹ́ẹ̀ ẹ bá mi kí wọn wípé wọ́n kú àtàárọ̀ wọ́n kú àtótónu. Bàbá wa ẹ kú àtàárọ̀ ẹ kú àtótónu ohun tí ò bá ṣe é pín ẹ má yóò ṣùwọ̀n tí. ẹ ṣeun gan ní koríta wọ́n tẹ́ pẹ́ ti fẹ́ jẹ́wọ́ pé àwa máa ń fẹ̀yìn parí ni lórí ètò. arẹ́rìn. bàbá wa ẹ bá mi wò wọ́n ẹ bá mi kí wọn pé wọ́n kú àtótónu wọ́n kú àtàtàárọ̀. ìyá wa ẹ ṣe gan ẹ kú àtótónu ẹ kú àtàtàárọ̀ ohun tó bá ṣe é pín ẹ jẹ́ ká pín. mo lérò pé lọ́jọ́ mi ta bá pẹ̀ yín méjèèjì ẹ jẹ́ wa lórí ètò ojúkojú. láti bá Ọlọ́run. ẹ̀yin aráalé ohun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n ó ń fa fún kò jò ó dúró níṣẹ́ ló ń fà tíntíntíntíntín. ẹja máa fi èyí ṣe lọ ẹja dúpẹ́ lọ́wọ́ bá mi àláwọ̀ àbí tá a fún gbogbo lé lọ́ngbà tá a fẹ́ bẹ́ẹ̀ pé tọ̀ ìwọ náà tí mo gbé wa bọ́tẹ̀ ṣé dìde mọ́ra wọn lórí àga mo dúpẹ́ pé Ọlọ́run bá mi jọ ó bá wa jẹ́ kí ètò tèmi kó lọ ní ayọ̀ àti àlàáfíà wọ́n pàtàkì lọ́wọ́ àwọn èèyàn mi ní ìkànnì yìí ambassadọ Ayọ̀bámi Akínríadé bọ́ọ̀ tiẹ̀ wá kíláàsì kan wá máàkì rẹ́gísítà I recognize presence olóòtú ètò ojúkojú ẹnìkejì mi ó máa ṣènáwó bùkátà Ọlọ́run Ọlámìtàn Adégòkè mo fẹ́ ṣènáwó kan wọn ò forin rán mi ọ̀rọ̀ náà fi rán èmi bá mi gbà bẹ́ẹ̀ ni ẹ má yẹ ká gbà pé ọjọ́ 13 oṣù 11 ni ayẹyẹ kudos to God series 2 bùkátà Ọlọ́run fẹ́ kó àwo tuntun jáde bí ọmọ ní ọjọ́ 13 oṣù 11 ọdún tí a wà nínú ẹ̀ yìí àǹkárá ti wà ní títà o àǹkárá wà ní títà ok ẹ̀yin tẹ́ dúró ní Facebook ókè àtọ̀ ókè jẹ́ sáré ka ike olúwa bísan ẹ̀yin ní ìfẹ́ ní agbára púpọ̀ kò ṣeé pín ọláyẹmí abọ́sẹ̀dé àṣàbí ẹ̀yin sọ pé ìfẹ́ ṣe é pín adémọlá Jacobs ẹni ẹkú ètò orúkọ mi ní comrade adémọlá Jacobs ìfẹ́ ṣe é pín dáadáa tí ọkùnrin bẹ́ẹ̀ bá fẹ́ ìyàwó méjì kọ́ ọláyẹmí abọ́sẹ̀dé àṣàbí èyí tún yẹ ókè ó tún padà wọlé ni pé ìfẹ́ ṣe é pín làwọn ọba nkọ́lé olúwayẹmísí wọ́n bá yín wíṣà wọ́n ní dájì ẹjọ́ ẹgbà fún ọ̀gá yín ìfẹ́ ò ṣe é pín rárá níbi tí ọlámi ti wá dáhùn pé love is unshareable ọlá ẹ bá ti báyìí pé ní ọjọ́ 6 oṣù 11 àbókí olówe ó máa sìnkú màmá ẹ̀ àbókí aláago 6 àbókí olówe tiwa ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùǹgbá ó máa sìnkú màmá ẹ̀ ní ọjọ́ 6 oṣù 11 tí a bá ti dé ìkànnì tí a bá ti bèrè mi tí a bèrè olúṣùsì sarah àǹkárá ẹ̀ ṣe kí ni ẹ̀ rí fún tí Ọlákìtàn Adégòkè náà tí a bá ti pè mí àbí ẹnikẹ́ni tí a bá ti pè nínú àwọn èèyàn wa ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùǹgbá wọ́n á sọ bí aṣọ náà ṣe máa ṣe kí ni bó ṣe máa dé ọwọ́ yín owó tí ò ga ni lára ni aṣọ wọ́n pàtàkì lọ́wọ́ Adélékè Kẹ́hìndé ìyẹn jígbọ́ pírẹsẹ́ńtà Ọláyẹmí Àkànní Fàlọ́ Fàdá àmì nígbàgbé ọlọ́wọ́ bọ́tìmí tó kéde mi akéde sáà tá a wà yìí Tèmítọ́pẹ́ Òjó mo sọ fún ilẹ̀ kan mo ní kò rí ìlú tó dáa ní Òjó tó bá rí ìlú àjò ẹni tó ń jẹ́ kẹlẹ̀ máa rí mi kẹlẹ̀ ráwọn àlejò mi kétékété tàlẹ́ni tí mo wá ń dárúkọ Sadiq Akíbolú òun ló jẹ́ kẹlẹ̀ rí mi dáadáa orí rẹ̀ ó ṣe kí ni orí rẹ̀ ó kọ̀ǹkè láì gbàgbé Daniel Adébáyọ̀ ọmọlógo pírẹsẹ́ńtà ó dúró tì mí gbágbágbá Táíwò náà ṣe kí ni òun náà dúró tì mí gbágbágbá nínú ilé ẹwọ èmi ò máa lọ ẹ̀yìn máa lọ sílẹ̀ ẹ̀rọ pé ìlú tèmi jìnnà òkèlè mi jìnnà náà máa jẹ́ pé ọmọ ìgbìrà pọ́nbélé ni èmi ń tèmi mi ní fọwọ́ òsì báyìí mi ní fi júwèé lé bàbá mi proudly and ìbìrà ambassador àwọn ìbìrà ni mí yes ke I am proud bí jígbọ́ náà ṣe máa ń proud pé ìjẹ̀bú lòun ambassador àwọn ìjẹ̀bú lòun àwọn ọmọ ìgbà náà dẹ̀ máa proud wọ́n tẹ̀lé ìgbà méjì ó jara wọ́n yàn ó lè jara wọ́n yàn lórí ètò ìdíje àfi yí àwọn èèyàn ni lókè ẹ fi yí àwọn èèyàn ni ẹ̀yin tèmi náà máa dùn máa sọ gbogbo àpọ̀ ọmọ ìgbìrà pọ̀ ń bélé ni mí ẹ wo èmi ń lọ ẹ lè kàn sínú àbíkẹ́fà àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ fẹ́ mọ ohunkóhun ní lórí 08035183900 08035183900 orúkọ tèmi ò yí padà yèyé olúwa ṣeun fún mi
Àjíbọ́sẹ̀ lèmi ń jẹ́ queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí láti bì lọ́dọ̀ tèmi mi sọ fún yín pé kọ́wọ́ pé tùgbà tọ̀ ẹja ṣe jẹ́jẹ́ ó dàbọ̀.